ọlọ́mọ ni o jápa ọmọ mú eré o sẹ́ni tí ò ní sá o ṣùgbọ́n ó ṣe pàtàkì ibi tó yẹ kó wà ní àkókò tó yẹ kó wà ń bẹ̀ béèrè lọ́wọ́ orí o ebi ò dá o tí ebi bá pààyàn èèyàn abẹ́ sá tí ó bá sí owó èèyàn abẹ́ sá go you have chance ọlọ́mọ yẹn kò bọ́ sí one chance ẹlòmíì ti jápa ó ti sọmọ nù ìyẹn ní kíyàn máa lọ olúwa ló sọ fún Abraham pé kó kúrò lé bàbá rẹ̀ jápa nìyẹn àbúrò kan ọlọ́run sọ pé jókòó ọlọ́run sọ pé máa lọ. Kí ni ìmọ̀ràn yín lórí àwọn tó fẹ́ jápa àbí àwọn tó fẹ́ràn láti jápa? Ìmọ̀ràn mi ò pọ̀ kò pọ̀ lórí àwọn tó fẹ́ jápa tó fẹ́ kúrò níbi tán wà wọ́n fẹ́ lọ ibòmíì bóyá nítorí pé owó àbí nítorí pé ìlú kan dára. Wọ́n ní ibi orí bá dání sí là ń gbé yẹn ṣàlàyé fún ọ dáadáa kó tó bínú ibi orí bá dání sí là ń gbé ìtumọ̀ ẹ̀ ni wípé ibi tí orí bá ní kíyàn kó wà ló yẹ kíyàn wà tí Yorùbá bá sọ̀rọ̀ nípa orí a sọ̀rọ̀ nípa Ọlọ́run a sọ̀rọ̀ nípa Elédùmarè torí orí ni adé ara sọ̀tà sọ̀rọ̀ nípa orí ọ̀dọ̀ Elédùmarè náà sọ̀ pa yẹn wọ́n ní pé ibi orí dání sí là ń gbé tàbí ibi tí orí bá ní kíyàn gbé ló yẹ kíyàn wà wọ́n sì sọ Yorùbá náà ló ní pé wọ́n ní orí là bá bọ́ káfọ́ òrìṣà lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òrìṣà yìí ń lé káàkiri òrìṣà owó òrìṣà ibi tó dára gbọ́ mi o mo ti rí pé nínú gbogbo ẹ̀dá ohun gbogbo tí Ọlọ́run dá èèyàn àwọn ẹ̀dá èèyàn la máa ń rí Ọlọ́run fín ibi Ọlọ́run bá ní kí ẹyẹ kó gbé ní gbé tí Ọlọ́run bá ní pé kí ẹranko ní í ṣe àwọn èèyàn lákàrò pé nítorí mo kàn jẹ́ èèyàn àkàrò pé àkàlẹ̀ máa ṣe nǹkan bó bá ṣe wù wá mo máa ń pariwo ẹ̀mí láyé yìí ẹ̀mí ni ayé yìí bí èèyàn bá kú báyìí bí èèyàn bá kú ohun kan jáde lára ènìyàn wọ́n ń pè ní ẹ̀mí ojú ó wà ń bẹ̀ o ẹsẹ̀ ó wà ń bẹ̀ gbogbo ara ó wà ń bẹ̀ o ẹ̀mí káàkiri jáde wọn ló ti dòkú ó wà rí kálọ́kọ ló dòkú ni ìyàwó ò ní lè súnmọ́ mọ́ káníyàwó ló dòkú ó mọ̀ rí pé ọkọ ò ní lè súnmọ́ mọ́ kálọ́mọ ló dòkú mọ̀mọ́ gẹ́ tó bí ọmọ bàbá tó bí ọmọ wọn ò lè súnmọ́ mọ́ nítorí pé kíní kan ti jáde wọ́n pè ní ẹ̀mí nítorí pé ẹ̀mí sórí gbogbo ara wa yìí make-up lásán wọ́n pè ní make-up ẹ̀mí gẹ́gẹ́ ló ń jẹ́ èèyàn nítorí ẹ̀ o gbọ́dọ̀ fi ẹ̀mí ṣeré ohun gbogbo tó bá fẹ́ ṣe láyé yìí béèrè lọ́wọ́ ẹ̀mí o ọ̀pọ̀lọpọ̀ ń jápa lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ń kó níbi tó yẹ kán wà wọ́n lọ bòmí nítorí pé owó ebi ò dá o tí ebi bá pààyàn èèyàn abẹ́ sá tí ó bá sí owó èèyàn abẹ́ sá ohun kan tí mo rí táwọn èèyàn fi ń sá káàkiri jù ó ní owó àti ibi tí ó dára kò sẹ́ni tí ò ní sá o ṣùgbọ́n ó ṣe pàtàkì ibi tó yẹ kó wà ní àkókò tó yẹ kó wà ń bẹ̀ béèrè lọ́wọ́ orí o béèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́ béèrè lọ́wọ́ Ọlọ́run rẹ̀ kí nǹkan má bọ̀ sí nǹkan táwọn èèbó ń pè ní one chance kò yọ Ọlọ́run lè sọ fún ẹ pé kúrò ó lè sọ fún ẹ pé dúró ó bá ní kúrò jápa tó bá ní o dúró má kàn jápa má kó níbi tó wá torí pé àwọn èèyàn ń kúrò ó ní mo ṣe ń pariwo ẹ̀mí mo ti rí pé àwọn èèyàn àárí Ọlọ́run àárí ẹ̀mí fẹ́ wọ́n sọ lọ́jọ́ kẹ́nìkan ní ó sọ lè bọ́ ní o only if you have the opportunity you have chance go you have chance ọlọ́mọ yẹn kò bọ́ sí one chance only you have the opportunity can go you can't just go ó kàn lè lọ nítorí pé owó ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tí a mú wá sí ayé yìí ọ̀pọ̀lọpọ̀ nìkan tó wà ní ọwọ́ wa owó nìkan kọ́ ló wà ní ọwọ́ wa ẹlòmíì ti jápa ó ti sọmọ nù mo ti rí ẹni tẹ́ pé ọmọ mẹ́ta wọ́n gbà lọ́wọ́ rẹ̀ nílùú èbó ọmọ mẹ́ta iṣẹ́ tá a ṣe ń nọmọ ní ọ̀dọ̀ wọn bí ó lè débẹ̀ kó máa nọmọ lọ́hùn ó débẹ̀ ní kóbílẹ̀ lọ́bọ̀ wọn ká ní Ọlọ́run tí lẹ́yìn ni wọn à ní gbọmọ lọ́wọ́ ẹ̀ agbọ̀gbọ̀ ló ti sọ ayanu agbọ̀gbọ̀ ti láìpẹ́ yìí ni ó láìpẹ́ ọ̀rẹ́ wa kan ni ó ọ̀rẹ́ wa kan ló débẹ̀ ìyàwó rẹ̀ lówó ńgbà tó wà ní Nàìjíríà ló bá dé ìlú èbó níyàwó
wọ́n fún níṣẹ́ wọ́n fún obìnrin níṣẹ́ ló bá rò pé bóyá ìyàwó rẹ̀ ń ṣiṣẹ́ aṣẹ́wó ló bẹ̀rẹ̀ sí ní ìyàwó lọ́jọ́ náà wí lọ́jọ́ ìjà yìí ló mú irin ló dàlú ìyàwó ẹ̀ lórí ìgbà ìyàwó kú inú àwọn ló wà wá wo ó sọ ayọ̀ nù nítorí owó ó sọ ìyàwó nù nítorí owó nítorí pé ó fẹ́ lọ ibi tó dára ta ló sọ pé ibi tó fẹ́ sá lọ ààbò wà ń bẹ̀ ọlọ́run ò sí níbì kan wọ́n ní ààbò wà ń bẹ̀ fún ìyìn ní kíyàn máa lọ olúwa ló sọ fún Abraham pé kó kúrò lé bàbá rẹ̀ jápa nìyẹn pé kó kúrò lé bàbá rẹ̀ kúrò ó ní kó tiẹ̀ mọ̀ kó kó láàrin àti àwọn ẹbí rẹ̀ àti àwọn aráalé rẹ̀ olúwa ló sọ bẹ́ẹ̀ ìgbà tó dórí ọmọ rẹ̀ Ísáàkì èèwọ̀ máa lọ bí bàbá rẹ̀ o ibi tó wà ní kó dúró sí Jẹ́rà jẹ́ẹ́jẹ́ pẹ̀lú sọ pé ó sì dúró ní ìlú Jẹ́rà ó ló gbìn síbẹ̀ ó ló sì kà á ní ìlọ́po náà 100 àbórí kan ó lè sọ pé jókòó ó lè sọ pé máa lọ béèrè lọ́wọ́ Ọlọ́run ibi tó yẹ kó wà Ọlọ́run ló sọ fún Jósẹ́fù bàbá ayé tó bí Jésù ó ní pé gbé ọmọ yìí gbé jápa kó gbé lọ sí ìlú Íjíbítì yẹn jẹ́ ló dàbí Amẹ́ríkà sí o máa gbé Bíbélì ti wá sọ tẹ́lẹ̀ o ó ní ègbé lẹni tó bá lọ fún Íjíbítì fún ìrànwọ́ ṣùgbọ́n ìgbà tó fẹ́ pa Jésù ọlọ́dẹ lónìí ẹgbẹ́ ọmọ sá lọ jápa rí jẹbẹ torí Olúwa ló sọ bẹ́ẹ̀ ìgbà tó tún yá Olúwa ló sọ fún Joseph ó yá dán ọmọ yẹn padà ọ̀pọ̀lọpọ̀ ló ti jápa ó lè jẹ́ fún sáà kan tí kò ní gbọ́ tó lè má ní padà kò ní padà mọ́ ibẹ̀ ni ó rà sí Olúwa ló ní ó lọ lóòótọ́ o ó yẹ kí èèyàn máa gbọ́ ìgbà tí àkókò bá tó lọ́ bá tó ní kó o padà ẹlòmí bó ṣe góòlù ló gbọ́ kò gbọ́ kọ́ mu ó yẹ kí èèyàn máa bèrè ibi tó yẹ kó o wà ní àkókò yẹ kó o wà mẹ́ wọ Apostle Paul Apostoli Paul kò yẹ kó lọ Jerusalem rárá àrùn síbẹ̀ àrùn sí Jerusalem ṣùgbọ́n ìtara ó ṣàfẹ́ ti ṣe Olúwa ló lọ wòlíì Ágábọ́sì ó tún sọ pé ta ló ní àbúrò yìí kó má lọ Jerusalem o tó bá lọ wọ́n mú wọn pa o bọ́dá mi ò gbọ́ o olóhùn ó lọ sáà ni gbogbo ibi tó yẹ kó fi ẹsẹ̀ lọ ṣe wàásù lẹ́tà ní kọ lọ bẹ̀ ìgbà tó mú gbogbo tó yẹ kó lọ lẹ́tà ó sì yẹn lẹ́tà lọ torí pé kọjá ààyè rẹ̀ ni o kọjá ààyè rẹ̀ ni o mọ bí orí bá ní o wà o dúró síbi tí ọlọ́ba ní kò wà tọ́lọ́ba ní o jápa ọmọ mú eré o ọba ní o jápa mú eré o tí wọ́n sì ní kò dúró jẹ́jẹ́ rẹ̀ ó lè jẹ́ nílùú tó wà ìlú òkè lóní otí ọmọ bọ ní ọ sọmọ ìjìbò ní ọ dúró sílùú rẹ̀ kó máa jẹ gẹdọ jẹ ń bẹ kásì ní Ọ̀yọ́ ló ti wá wọn jẹ àmàlà rẹ o àti gbẹ̀gìrì kó wà òkè tó bá ní ọmọ wà sẹkọ tó bá ní ọmọ lọ Àbújá dúró síbi tó yẹ kó wà gẹ́gẹ́ bí ìtọ́ni Olódùmarè ẹ̀mí láyé yóò ló bá tán.